àti wípé sáwọn náà ni àfẹ́ ẹlẹ́bọ ní tòótọ́ àbíbò gan ló ti jẹ́ afẹ́jẹ́ kí bàbá àgbà táyé ṣe kí wọ́n bá tan ìmọ́lẹ̀ sí àárín náà. kwẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ tí ń lọ ní gbogbo àgbáńlá ayé tó já sí pé kọ́dà odi tí ò gbọ́ tí ó sì lè sọ lọ́pọ̀ ìgbà tóun náà bá tí wọn ti ń lọ lérí ayélujára yóò máa mọ ohun tí ń lọ tí a sì fẹ́ sọ yìí. òun náà ni aáwọ̀ ìjà tí ń ṣẹlẹ̀ láàrin ìlú àwọn Israel àti Iran. ìjà náà ogun burúkú ni tó ní agbára púpọ̀ tó sì já sí pé ogun yìí ogun ẹ̀sìn ni, ogun àwa mùsùlùmí ni. bó o wá ni a ti ṣe, kí ni ọ̀nà àbáyọ tí ogun yìí ò fi ní máa lọ bẹ́ẹ̀, àti pé kí ni àwọn nǹkan tí ó yẹ ká ṣe láwa mùsùlùmí tí ó máa jẹ́ mẹ́sẹ́jì fún gbogbo mùsùlùmí àgbáyé ládàásà lẹ́sà gbogbo mùsùlùmí tí ń bẹ ní Iran lápapọ̀. A'anakumullah, ọlọ́mọ́sàjì kí á rí yín pẹ́. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àyìn aláyé rọrùn Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún ìkẹ́ àti ìgẹ́ àtàánú Ọlọ́run mọ́ bá aláyé rọrùn Muhammad. Sallallahu alayhi wa sallam. Àṣẹ́kù rẹ̀, àṣẹ́kù àṣàlátù, àṣẹ́kù ìgẹ́ Ọlọ́run mọ́ bá gbogbo àwọn ẹni Ọlọ́run. Àmín. Látẹ̀rí bàbá wa àgbà Sheikh Alimi. Shehu. Kárí gbogbo àwọn àlùfáà ìdílé afánidásálátì. Rahimahullah. Tó ń lọ bẹ́ẹ̀ ìdílé bàbá Sheikh Adam, bàbá Sheikh Kamal, bàbá Alágbàjì, bàbá Alágbàdùn, bàbá Yahya Alágòdì. Gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ tá a máa dákọ̀ wọn. Alfa àgbà ní sóró kò kéwú kò béèrè afẹ́ ẹlẹ́hà. Barakallahu fikum. Gbogbo àwọn alfa bẹ́ẹ̀ kọ́rọ̀ mọ́sá bá wa mú ìkẹ́ bá wọn. Àmín ya Allah. Bismillah qul huwa Allah. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bá mudirul markaz. Samallahu hayatahu. Alekun abu Ọlọ́run àtàlékún sẹ́wọ̀rẹ̀ ọlọ́mọ́sá bá wa mú bá wọn. Àmín. Gbogbo àyè ní gbogbo àsìkò ní gbogbo wákàtí. لا تكل اللهم على نفسه طرفة عين. آمين. ولا أقل من ذلك. آمين يا الله. وحفه بالحفظ والرعاية. آمين. والعناية والكفاية والوقاية. آمين يا الله. يا سيد الوجود وعلام الشهود مولانا محمد صلى الله عليه وسلم. اللهم سبحانه وقم بابا جبايلو. آمين. ولا من يولون. آمين. ọ̀tún àlàáfíà, ọ̀tún ìṣọ́àbò, ọ̀tún orí Ọlọ́run tó máa ṣe fún wa tí. Àmín ya Allah. Gbogbo àwọn àlùfáà wa lókè Agodi. Insha Allah. Bẹ́ẹ̀ ni kò ṣe bẹ́ẹ̀. Àmín. Gbogbo àwọn àlùfáà Ọlọ́run sábà wa ṣe bẹ́ẹ̀ fún wa. Àmín. Inna atayna. Bismillahir rahmanir rahim. Inna atayna kal-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Gbogbo àwọn tí wọ́n ń wò wá alladhina yastami'una al-qawl wa yattabi'una ahsana. Gbogbo yín lọ́lọ́run san lẹ́san olóore. Àmín. Ní gbogbo ààyè tá a ti ń wò wá. Insha Allah. Al-aqasi minhum wal adani. Insha Allah. Jasallahu al-jami'a kullal khair. Ọlọ́run bá san yín lẹ́san olóore. Wa asabakum masabata as-salihin. Ọlọ́run sábà fún yín ní ládá tí máa ń fáwọn ẹni rí. Ọlọ́run sábà wa ṣe bẹ́ẹ̀ fún yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Àwọn ìbéèrè tó jù síwájú mi yìí. Yakumullah. Maudu méjì ló papọ̀ rẹ̀ kan náà. Maudu méjì, tọ́pìkì méjì ni. Tọ́pìkì àkọ́kọ́ àwọn awo ni àlùfáà ẹlẹ́bọ gan tí wọ́n sì ń pe gbogbo àfà tó bá ti pàápàá jọba tó ń súfí. Bẹ́ẹ̀ni. Ẹni bá ti jó ń tasawufu ẹlẹ́bọ ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n sì yé wọn. Ẹni wọ́n bá jẹ́ bí wọ́n bá àwọn tí ń sìnkú sílé àbí mọ́sálásí tí wọ́n bá sìnkú sí. Ó sì yé wọn. Bẹ́ẹ̀ni. Àbí wọ́n sì kú síwájú rẹ̀. Ó sì yé wọn. Wọ́n lẹ́lẹ́bọ ni wọ́n kọ́dà rú mọ́sálásí ọ̀hún. Wọ́n ní wọn gbọ́dọ̀ kírun ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Àyè bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni bàbá. Ẹlẹ́ẹ̀kẹta ni àwọn àlùfáà tí ń wo yẹ̀pẹ̀. ń tẹ yọrọmúlẹ̀ ìzáàbì kankan tí wọ́n ń wò ó ti bá wọn. Kọ́dà tó gbọ́ tí ọ̀kan ní wípé kọ́dà ìsìláàmù láàgbọ́dọ̀ kírun ní ẹ̀yìn irú ẹ̀. Èmi ò wá tí ìmọ̀ ibi tí ìsìláàmù ti wí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. So a sì rẹ́rìí fún ìsìláàmù láàgbọ́dọ̀ kírun lẹ́yìn ẹni tí ń wo yẹ̀pẹ̀. Inshallah. Bọ̀ lórí ẹ̀yìn mọ̀ọ́dù kanu. Tàbá ní a kó mbẹ́ ká bọ́ síbi mọ̀ọ́dù ti ọ̀rọ̀ Israeli àti Iran yìí. Tàbá ní a kó mbẹ́ bọ́ síbẹ̀ ní ọgbà wa ní àsìkò púpọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yìn sì fẹ́ kí àsìkò àmà wa sáré. So bóyá káfẹ́ kan fi ara balẹ̀
láti yanjú ti àwọn Iran yìí ná ká mọ́mọ́ òdùn kan ọmọ òdu kan bẹ̀ tàbá mọ́ ẹ̀yọ̀ kan bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ní halqa ọjọ́ Tuesday insha Allah a wà dáhùn yani àdíhì ọ̀dà fún ọ al-as'ila as-salasa a wà dáhùn rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a kọ́ra wa ń bẹ̀ so torí wípé àwọn tí wọ́n sọ yìí tírà kan ni wọ́n kà ó ti yé wọn àwa náà sì gbọ́dọ̀ tún àlàyé ṣe fún wọn pẹ̀lú tírà tí àwa náà kà tá a gbẹ́sẹ̀ lé tó jáwa náà máa wípé gbogbo eléyìí kò sọ̀rọ̀ ń bẹ̀ gbogbo ìtàn wíwùn kò sọ̀rọ̀ ń bẹ̀ ó ti yé wọn kò sẹ́ni tí ń bọ sàárè kò sẹ́ni tí ń sin sàárè so tasawufu yìí sì ṣẹbọ ìsọsúfì yìí ṣẹbọ ìdákọ Ọlọ́run ni bí ó bá jẹ́ albarka àwọn sufi tàwí ní islamu fi tàka bí musa'adatihim intashara al-islam fi biladi Yoruba ó ti yé báwọn wa bi mujahadatihim wa bi ijtihadihim wa bi muawanatihim so àwọn ni wọ́n jẹ́ kí islamu ọ̀fọ́n ka gbogbo ntí bí ó bá sá albarka àwọn sufi ni islamu ní ti rí bí dúró bó ṣe dúró tọ́rọ́dọ̀ àwọn sufi ọ̀dọ́ wọn ni wìláyà ní sábà tètè máa jáde jù bẹ́ẹ̀ ní sodosi so àwọn ni àwọn Ọlọ́run padà máa di ọwọ́ wọn tí ó di ẹnu wọn tí ó di ojú wọn àwọn ń tasawufu ni àwọn ni àdìsí walan yasalu abudi yatakarrabu ilayya bin nawafil nawafilu òun ló mú wọn di onísúfí ó ti yé báwọn yatakarrabuna ila Allah bin nawafil al-khairiyya ó ti yé bin nawafil al-khairiyya àwọn náfìlà lẹ́yìn fárídù àti gbogbo ẹ̀ wọ́n tún wá mú náfìlà wọ́n máa ṣe la ilaha illallah lọ gbà wọ́n máa ṣàṣìbínú láwù lọ gbà wọ́n máa ṣàṣàlátù lọ gbà wọ́n máa ṣàṣkárù lọ gbà òun ní bí kọ́lọ̀ wọn sọ pé mo ti di tiẹ̀ mo dojú rẹ̀ mo detí rẹ̀ mo dẹnu rẹ̀ ntọ́ ọba ti wí èmi Ọlọ́run mo wí. Masha Allah. So èyí ń pẹ̀lú ògùn Ọlọ́run àwọn àyàn náà ní nínú halqa tí ó ń bọ̀ wá. Naam, àmọ́ lórí ọ̀rọ̀ ti Iran àti Israeli tí ń lọ yìí lọ́pọ̀lọpọ̀ gbàlẹ́mí tí máa ń sọ ọ̀rọ̀ wípé akhiru sa'a ti dé òpin ayé kunna fi akhir zaman a ti wà lópin ayé a ti wà nígbẹ̀yìn ayé tó bá yìí ti dìgbẹ̀yìn ayé bẹ́ẹ̀ a máa rí oríṣiríṣi àwọn àjálù àwọn hurub gbogbo nǹkan bá ti ń bọ́ yà yìí ọ̀kan tó máa dáhùn yà yìí gbogbo nǹkan bá ń dáhùn yà yìí ọ̀kan tó máa bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wàhálà ń bí ẹ máa gbọ́ wàhálà lọ́rùn etí yín ò ní gbọ́ ń tọ́ da lójúmọ́ kan èyí tẹ́ tí ó máa gbọ́ tí ó máa jẹ́ ìbànújẹ́ fún ara ní ọ̀pọ̀ ju tí etí ó máa gbọ́ tí ó dùn máa lọ. Masha Allah. èyí tó ju ó máa gbọ́ tí ó máa jẹ́ ìbànújẹ́ fún ojú tí ó máa rí òun ní ọ̀pọ̀ ju tí sẹ́dẹ̀ máa rí pé ojú àínú yìí ọ̀gbọ́ àínú wa yìí ó ní basira ó tún léyìí tí fi ń rí náà nù. ó léyìí tí fi ń rí náà sọ̀rọ̀ basira gbogbo ntí ń bẹ lórí ntí orí kójọ ló ní basira ojú àyínú ní basira tiẹ̀ tóró lè ràn kalẹ̀ kọ́ mọ́rin kankan. ojú inú ọ̀tọ̀ lójú inú. ojú tí ń rí na gangan kìí léyìí eléyìí kan dà gẹ́gẹ́ bí ọ̀dà gẹ́gẹ́ bí wọ́n bá bíúdi tí wọ́n bíúdi spíkà kalẹ̀ làwùdù wọn ṣe gbogbo ẹ̀ àmọ́ kò tí ì sí ntí ọ máa sọ̀rọ̀ nú ẹ̀ basira gan ló ń ṣiṣẹ́ basira yẹn wà ní imú ní basira etí ní basira ẹnu ní basira ọwọ́ yìí gan ó ní basira ọgbọ́ gbogbo oríkèéríkèé ara ló ní basira gbogbo oríkèé ara òun ló ní basira bójú bá rí nǹkan nísìn yọ máa wí pé ń wú ọ nísìn mo rí ọ báyìí basira ló jẹ màpé wọ ni tinú gangan òun ló jẹ màpé wọ ni so ti gẹ́tì bẹ́yẹn tí o bá sí basira yẹn ń bẹ èèyàn kàn máa wù ọ báyìí ni kò ní torí gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ basira yẹn ń lọ ṣiṣẹ́ pẹ̀lú làákàyè lọ́hùn ni
tó bá play kẹsẹ̀tì kan nísìn tẹ́ ẹ bá gbọ́ ohun babalágége nísìn o ti bá ń sẹ́ ma pé ẹ̀rí wọn etí ló fi gbọ́ Basira tí ń bẹ fún etí ní ó sọ pé babalágége ní ń sọ̀rọ̀ yìí Masha Allah ní ó fi dẹni tí ń sọ̀rọ̀ mà imú tó bá gbọ́ òórùn kódà wọn máa fi imú yẹn gbọ́ òórùn èèyàn òun làwọn tí ó bá lójú tí Basira tójú ti kú ńbẹ títí imú bá sì wà ńbẹ tọ́mọ ọmọ rẹ̀ kan tó jẹ́ ọ̀kan nínú ọmọ rẹ̀ tó bá jòkó tì yóò sì pé wọ́n lágbájá nù yóò ti gbọ́ òórùn rẹ̀ irú ẹ̀ ní anabi Yakub tó gbọ́ nípa Yusufu pé òun gbọ́ òórùn nǹkan báyìí ó ti yé báyẹn torí wípé bí aṣọ tí Yusufu bọ́ fún àbúrò rẹ̀ tó wá wọṣọ òun délé ni bàbá ti ń gbọ́ òórùn Yusufu pé ń gbọ́ òórùn Yusufu ṣé Yusufu ti wà láàrin yín ni ibi aṣọ tí Yusufu wọ̀ tó ti làágùn sí tó wá gbé fábúrò ẹ̀ níbẹ̀ ni Yakubu ti mọ̀ wípé Yusufu ń bẹ lára ndì wàlẹ́ àlùkò àkó sí Yusufu lára ndì bọ̀ òórùn aṣọ yẹn ibẹ̀ láti mọ̀ pé ojú náà ní Basira níta ń pè Basira ní sight àyè bẹ̀ kọ́ ni tá a fi ń rí nǹkan gẹ́gẹ́ tá a fi ń dà nǹkan mọ̀ òun ni wọ́n ń pè Basira ojú náà ni etí náà ni tó bá gbọ́ ohun tó bá máa gbọ́ tẹ́lẹ̀ tó bá yàtọ̀ fẹ́ yìí tó tún gbọ́ ó ti máa yí pé ọ̀tọ̀ lóhun tí mo gbọ́ yìí kì í so ohun ẹni tí bẹ́ẹ̀ ni ẹnu náà ní Basira tó bá ti tọ́ nǹkan wò tó tẹ́sítì nǹkan wò tí nǹkan yẹn ọba níyọ̀ ṣe máa pé yìí rí iyọ̀ níbi ọbẹ̀ ẹ àlè dáyọ̀ máa ń bí ọbẹ̀ èyí tí yọ̀ bá pọ̀ ju àlè mà máa ń jí ànídàmájí mà àmọ́ tó bá ti tẹ́sítì ẹ̀ wò tó bá ti rí lẹ́nu ẹnu ni wọ́n sọ pé a kò sí máa ń jí bí oúnjẹ yìí kò sí yọ̀ ń bí oúnjẹ yìí gbogbo ẹ̀ ló ní Basira náà ọ̀rọ̀ àwọn alkiyama inú asiratu sáà èyí tá a fi mọ̀ pé alkiyama ti súnmọ́ inú ẹni gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí náà ọ̀rọ̀ Iran àti Israel a lè pè ní ogun tó fara pẹ́ ẹ̀sìn àmọ́ kì í jásí wípé ẹ̀sìn gan ni ó bí ogun ni wá but nígbà tó jẹ́ pé ìlú Islam ní Iran ṣe máa pé Iran òun ní bilado Faris bilado Furs àbí so ó wá di Iran ní àsìkò tá a wà yìí Faris ní tẹ́lẹ̀ Faris ń sì rèé ìlú kèfèrí ní tẹ́lẹ̀ ó tó di wípé ó padà di ìlú Islam pẹ̀lú gbìyànjú àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam ó ti yé báyẹn òun ní bí tí Al-Qur'ani ń sọ pé bismillahir rahmanir rahim alif lam mim ghulibatir rum fi adnal ardi وهم من بعد غلبهم سيغلبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم Alif Lam Mim Ọlọ́run ní gòlíbàtẹ̀ Rome wọ́n wí ní Rome wọ́n wí ní Rome fi adínà àrùn nítòsí ń bẹ̀ ni. wà ó mi bá di galabi sayagilibu. Ọlọ́run wá ní Ànábì sọ fún wa pé mi bá di galabi sayagilibu lẹ́yìn ìgbà tí wọ́n wí ní Róòmù yìí wọ́n ti wí ní ẹ̀nà àmọ́ wọ́n tún ja ìjà míì èyí tí wọ́n jà ní Róòmù wọ́n padà win ta ni àwọn olóhùn ní Róòmù jọ náà Róòmù àtàlájà àwọn làwọn Faris ó ti yé báwọn àwọn làwọn Faris yìí Al-Furs àbí náà àwọn yẹn tá nàbì torí wípé ńgbà náà àwọn Faris yìí kèfèrí ni wọ́n Majusi ni wọ́n ó ti Majusi yún ni wọ́n àwọn ẹlẹ́bọ ni wọ́n tẹ́lẹ̀ nígbà náà àwọn Rome Júù ń bẹ nínú wọn Nasara ń bẹ nínú wọn ní Rome nígbà náà pàápàá jùlọ àwọn tó jẹ́ Nasara nígbà yẹn
àwọn lànàbì kún against àwọn ẹlẹ́bọ èyí wọn la fi ń sọ wípé tó bá ti di wípé ọ̀rọ̀ pé ẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì bá ń jọ ń fa nǹkan tálà wa mùsùlùmí òkun á kún kìrìsìtẹ́nì lọ́wọ́ dàní àwọn ẹlẹ́bọ lọ àwọn olóòṣà lọ. naam ń bọ̀ wá ọlọ́run ní fi bídẹ̀ àìsìnìn ní ọdún díẹ̀ nísìn pẹ̀lú àwọn róòmù wọn padà wín ní Faris ẹni tí ó jẹ́ ọba wọn Kaisar ni wọ́n ń lò Hercule ó ti yé báwọn òun ni Kaisar ti Rome ó ti yé báwọn Hercule òun ni Kaisar Rome àmọ́ ti Faris Kisra iná làwọn ó ti yé Ànábì ní lẹ́yìn yìí àwọn tí ó padà wín ní náà ni àwọn Rome wọ́n padà wín lillahi al-amru min qabli wa min ba'd Ọlọ́run ló ní àṣẹ ni ti jẹ́ tọ́lọ́run níwájú ń gbà àwọn kọ́ wín ní àṣẹ Ọlọ́run ló jẹ́ wọ́n wín ní èyí tí Rome náà padà wín ní tọ́lọ́run sọ kalẹ̀ ọ̀pá kọ́dà ń gbọ́ wá ya àwọn tó jẹ́ àwọn kèfèrí láwọn Kùrẹ́ṣì àwọn ń tẹ̀lé Faris pé kèfèrí ó tẹ̀lé kèfèrí ni ibi tá ń lọ́nu kèfèrí ó tẹ̀lé kèfèrí àwọn tẹ̀lé Faris àwọn mùsùlùmí àwọn rí pé káwọn tẹ̀lé àwọn kèfèrí tó yẹ pé ọ̀tá àwọn ni tí wọ́n fẹ́ kí ìsìlámù ó gbalẹ̀ káwọn wá tẹ̀lé àwọn ọmọ ìyá àwọn ìjọ ànábì tó ṣáájú tí ń jẹ́ Róòmù yìí káwọn tẹ̀lé àwọn Nasara bẹ̀ àtàwọn Yahudi bẹ̀ ó dájú kí àwọn tẹ̀lé àwọn ọ̀sẹ̀bọ̀ against wọn lọ torí pé alul kitabi làwọn náà ó ti yé Abubakiri pẹ̀lú àwọn ọ̀kan nínú àwọn kílókọ rẹ̀ àwọn Kùrẹ́ṣì wọ́n jọ debate wọ́n jọ múje wọ́n bet ọ̀gbọ́ wọ́n bet kó tó di wípé bet padà dé tí kọ̀ọ̀bọ̀ ìsìlámù ma wọ́n ti bá àwọn kèfèrí wọn wá wípé bídí òsìnín ọdún mélòó ni Abubakar lọ́dún 6 èyí wọn lọ́dún 9 wọ́n gbé ilé ó ti yé bá wọn pé ńgbà wọn ó tún jàjà wọ́n gbé ilé ọ̀dà ta ni ó win ni tọ̀hún ní àwọn Faris ni ó win ni Abubakar ní Róòmù ni ó win ni torí àyà ti sọ fún àwọn wípé láìpẹ́ wọ́n padà win ni wọ́n gbé ilé ńgbà tọ́lọ́run ní kíjà ni ó dé ọjà sí wípé dédé ọdún 9 tí Kùrẹ́ṣì yẹn wí òun ni ó pé ó jẹ Abubakar náà jẹ pẹ̀lú wípé Róòmù padà wín ní Faris ó ti yé náà kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé tí a pé Róòmù yẹn á sí àwọn sínú Bani Israel ayé bẹ́ẹ̀ kọ́ ní àkọ́kọ́ ọjọ́ àmọ́ ń gbà tó yá Faris yìí padà wá di wípé Islam padà wọbẹ̀ Islam padà gbalẹ̀ Islam padà tó fi ajá sí wípé Faris nísìnyí wá di ìlú Islam àmọ́ àbá Nasarani yà ń bẹ̀ àbá Yahudi yà ń bẹ̀ kódà àwọn Majusi àwọn náà sì ń bẹ̀ àmọ́ ó ti wá di biladul Islam ayé bẹ́ẹ̀ kọ́ ó di ìlú Islam lónìí Faris yẹn ló wá di Iran ní 1959 iná ló di Iran Faris ní tẹ́lẹ̀ ó di Iran ní ayé Muhammadu Ridho Bahlawi kí mo pè Muhammadu Ridho Bahlawi òun ní ayé òun ló padà change Faris ló sọ di Iran wọ́n bí ní 1919 ó sì kú 1980 ó ti yé báwọn so Faris ní jẹ́ tẹ́lẹ̀ òun ló wá di Iran alhali ó ti yé báwọn náà ó lò 61 years láyé so Iran yẹn àwọn Shia pọ̀ mbẹ̀ àwọn Sunni náà mbẹ̀ àmọ́ àwọn Shia pọ̀ mbẹ̀ torí pé Muhammadu Ridho Bahlawi Shia ni ó ti yé báwọn lásìkò àwọn Shia wọ́n dominate ibẹ̀ bá alẹ́fẹ́ pé 90% gan ní Shia so àmọ́ àzálíkà ọmọ ìyá wa náà ni wọ́n
nínú Islam Islamu kan náà la jọ àti ṣe. Sunni àti Shi'i ó ti yé báwọn àti Salafi. àti Salafi àti Sufi nahanu ikhwanul muslimin. ọmọ ìyá kan náà ni wá nínú ẹ̀sìn Islam. So a ní tí nǹkan bá ti dé a gbọ́dọ̀ dìde láti ran ọmọ ìyá wa lọ́wọ́ Insha Allah. bá a bá wa ní nǹkan kan tá a fi ràn lọ́wọ́ àdúrà làwọn máa fi láàmì ṣe kínni láàmú fi ràn òun láàmà fi ràn lọ́wọ́ agbára Ọlọ́run òun lọ́wọ́ á dé tẹ́ ń bẹ fún Iran lónìí agbára Ọlọ́run tẹ́ ń bẹ fún Iran lónìí láti fi da ntí ń jẹ́ ìjọba Bani Israila láti fi dáwó láti fi dáwó. láti fi dáwó bí ìjọba Bani Israila ọba wó tí agbára ọ bọ́ lọ́wọ́ wọn látọwọ́ ìjọba ìsìlámù náà ni ó ti wá Islamu náà lọ́lọ́run fi kanta. òun lọ́lọ́run fi kàńtà àwọn Ọlọ́run ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ Hayyakumullah. ọgbọ́ Hayyakumullah. lọ́lẹ̀ wo àyà tí ń pé wakọ̀dáyìnà ila Bani Israil fil kitabi la tufsiduna fil ardi marrataini wala ta'alunna 'uluwan kabira. وقضينا إلى بني Sura wo ni yẹn? Suratul Isra. Suratul Isra. Isra لا تفسدن في الأرض مرتين ولا تعلون علوا كبيرا. ohun méjì ló ń lòun. wakadaina Ọlọ́run la ti parí ẹ̀ ila Bani Israila fil kitabi àti sọ àparí ẹ̀ fọ́mọ Ísírẹ́lì sínú alukur'an a sì kọ sínú tírà wọn wípé látúnfúnsídùnà fil ardi marratayn ẹ balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀mejì lẹ́ẹ̀ balẹ̀ jẹ́ ẹ wọ nǹkan ẹ̀mejì ìbàjẹ́ ọ̀tọ̀wọ́ yín jáde lẹ́ẹ̀mejì wala ta'alunna 'uluwan kabira ẹ wá ṣe girimankai ẹ ṣe gẹ́gẹ́ pé ta'alunna 'ulu girimankai ẹ gbẹ́rù gbọ́nrí ẹ pé ọ̀sẹ́ nìkan tó tó yín Bani Israila ó gbé ọ̀sẹ́ nìkan tó tó àwọn láyé àwọn èèyàn ti ń ka wọn láyà àwọn ti ń ta wọn láyà nísìn ó ti yé Hayyakumullah. èyí ń jẹ́ láyé àkọ́kọ́ ó ti sọ kalẹ̀ fún wọn tipẹ́ alákọ̀ọ́kọ́ yẹn ti ṣẹlẹ̀ láyà Ànábì Dáúdà Alayhi salatu wa salam. àti Ànábì Suleiman agbára Bani Israila lọlẹ̀ ọgbọ́ Hayyakumullah. agbára wọn lọlẹ̀ lọ́dún náà èyí tí ó tún ṣẹlẹ̀ lèyí tí tún ṣẹlẹ̀ lọ́wọ́ yìí agbára Bani Israila ó tún ṣe kíni yóò tún lọlẹ̀ ebi eléyìí fa idha jaa wa'du ulahuma ìgbà tí àdéhùn àkọ́kọ́ adé tí wọ́n balẹ̀ jẹ́ ba'athna alaykum ibadan lana àwa gbé àwọn ẹrú wa àwọn ẹni wa tí ń jẹ́rù àwọn Ọlọ́run agbé wọn dìde lẹ́yìn lérí òlì bá ṣe ṣẹ̀dídì àwọn tí wọ́n ní weapon tó lágbára àwọn tí wọ́n ní nǹkan àjà tó le àwọn tí wọ́n burú tí wọ́n mọ ogun jà àní wọ́n lọ kojú Bani Israila fàjá khilala diyar wọ́n jálù Palestine nígbà náà wọ́n jálù wọn jáàdù khilala diyar wọ́n da gbogbo Palestine wọ́n da gbogbo ẹrú wọ́n fọ́ gbogbo ẹ̀ kódà ó fara ba Baitul Maqdis orí nǹkan báwọn wọ́n sọ gbogbo kí lẹ́ ń pè iná ni wọ́n jálù níjọ́ náà ó ti yé báwọn ọ̀dà fún ọ wọ́n wá fọ́ gbogbo ẹ̀ wọ́n fọ́ yányán wọ́n ṣàtàtà rẹ̀ wọ́n da gbogbo ẹ̀ wò wọ́n dàrú. ibo ni Baitul Maqdis wà ṣé bẹ́ẹ̀ kọ́ ni Palestine òun náà Palestine àpín ọ̀pápọ̀ náà ni Palestine yẹn gan bí Jerusalem wà òun gan ni sọ ibẹ̀ ni wí wọ́n fọ́ gbogbo ẹ̀ ó ti yé báwọn wọ́n da gbogbo ẹ̀ rú
níjọ́ náà. wa kana wa'dan maf'ula. àdéhùn èmi Ọlọ́run mo mú àdéhùn náà ṣẹ níjọ́ náà. thumma radadna lakumul karrata alayhim. mo tún wá dá ọlá padà fún wọn, mo dá ọlá padà fún Bani Israila. mo tún ngbà wọn ti ṣe yín tán tí wọ́n fọwọ́ wọn síbi wọ́n fi ọwọ́ wọn síbi aṣọ, wọ́n tọwọ́ bọṣọ, wọ́n ṣe jẹ́jẹ́, mo tún wá dá ọlá padà fún wọn. wa amdadnakum bi amwalin. mo wá ní mo da owó lù wọn. wa banin. mo ní wọn rí owó ṣèlú, Bani Israila rí owó sayé. wa banin. wọ́n sì bíúdi àwọn ọmọ tọ́já sí wípé kò sí aspect tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ ní ọmọ Bani Israila tí ó ṣáájú mẹ́. wa ja'alnakum akisara nafira. àwa ṣe wọ́n níjọ tó pọ̀, Bani Israila pọ̀ láyé gan-an. a ṣe wọ́n níjọ tó pọ̀, a ṣe wọ́n níjọ. kò sẹ́ni tí ó máa ṣe tó ní kí Bani Israila gbogbo ń tà ń ṣe láyé ọ̀dọ̀ wọn náà ní gbogbo ẹ̀, ọ̀dọ̀ wọn náà nípìlẹ̀ gbogbo ẹ̀. inú ń tà fi ń sayé lónìí a dá wọn lọ́lá wípé kọjá pọ́dọ̀ wọn náà gbogbo ó ti máa wá. èyí tá a wá ṣe fún wọn ni Ọlọ́run ní a fi rẹ̀ wọ́n lẹ́kùn àgbákò tá a kó bá wọn lákọ̀ọ́kọ́ láwọn òjíṣẹ́ wa tá a gbé dìde. Ọlọ́run wá pé ẹ wo nǹkan ìjọ náà lọ́lọ́run ti wá Abdulkadir, ìjọ náà lọ́lọ́run ti wá tó ń Bani Israila pé tọ̀yìn wá ń kìlọ̀ fún yín rèé ẹ̀yin Bani Israila. ẹni ahasantum bẹ́ẹ̀ bá ṣe dáadáa tẹ́ ẹ fọwọ́ síbi ọwọ́ gbé tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ẹ ń táyé ṣe. ahasantum li anfusikum. ẹ ṣe fúnra yín ni ẹ̀yin náà gbádùn ayé, ẹ gbádùn ẹ rí rọrùn. wa in hadhatum falaha. ẹ wọ nǹkan wa in hadhatum bẹ́ẹ̀ bá tún wá lẹ́ẹ̀ tún ayé bàjẹ́ lẹ́ẹ̀kan sí. falaha àgbákò téèyàn rí ẹ̀yin náà rí irú àgbákò náà. فإذا جاء وعد الآخرة. فإذا جاء وعد الآخرة. ìgbà tí wàdùn àkhírà àdéhùn kejì kìí ṣe wàdùn alikiyama kan, kìí ṣe alikiyama ni wàdùn àkhírà. فإذا جاء wàdùn àkhírà yàní sẹ́ ma pé maratẹ́ni ló pè adi marataliwula maratali àkhírà. wàdùn àdéhùn kejì tí ó gbẹ̀yìn tọ́já sí wípé òun la tún lẹ̀ bàjẹ́ bá déhùn ni bẹ́ẹ̀ bá tún balẹ̀ jẹ́lẹ̀ kejì. liyasu'u wujuhakum. ẹ̀yin náà ó rí ntójú yín ó rí ẹ̀rí pójú tí yín náà ò ní lálàáfíà mà. waliyadkhulul masjida kama dakhaluhu awwala marra. a tún ní káwọn ọmọ ogun wọn já lu ọ Baitul Maqdis kí wọ́n já wọ̀ ní Palestine tó bá já wọ̀ kama dakhalu awwala marra bí wọ́n ti wọ̀ lákọ̀ọ́kọ́ a tún ní wọ́n tún lọ lè tún wọ̀ kó destroy gbogbo nǹkan mẹ́. waliyutabiru ma'alahu tatbira. waliyutabiru ma'alahu gbogbo ńlá gbogbo bíúdì tẹ́ ẹ ti ma tó ga tẹ́ bá wo Palestine kó tó di pé wàhálà tó ṣẹlẹ̀ yìí ẹ bá tó ṣẹlẹ̀ yìí kó tó ṣẹlẹ̀ ní Israel tẹ́ ẹ bá wò ẹ rí wípé àwọn bíúdì tí ń bẹ́ẹ̀ wọ́n bá sọ rẹ̀ fún yín àwọn bíúdì tí ń bẹ́ẹ̀ ẹ̀ máa wò pé ṣé lè ń lè kan sánmà ni àbí mo ní lọ. bẹ́ẹ̀ni. ńgbà tí wọ́n ju kínní yìí àbá gbogbo ẹ̀ ń dàbí kàlẹ́ ihnil manfus. la ilaha illallah. ọ̀gbọ́ kàlẹ́ ihnil manfus. wọ́n ń dàbí ẹ̀gbọ̀n òwú gbogbo ẹ̀ wá ń kù. agbára tí Ọlọ́run wí wípé òlì bá ṣe ṣẹ̀dín òun làwọn Iran yìí torí wípé àwọn kí ló kọ rẹ̀ yìí Israeli yìí wọ́n dára wọn lójú débi wípé ìjẹ́ wọn yín àwọn kan jẹ́njò ní àwọn òun náà yàn jẹ́njò ní. àwọn Pakistan. ṣe Pakistan náà bá jà. àwọn Gaza. ni wọ́n bá fà. bẹ́ẹ̀ni wọ́n lálàsí ayé wọn. wọ́n lálàsí wọn. ó ti yé náà àsìkò wa dé tọ́lọ́run wọn wàá gba ẹ̀san lára wọn tó fẹ́ bá wọn jà gan ọwọ́ ni kún ó tún lọ lè ṣe àyìnbó àwọn ará sí Iran. àwọn náà wọ́n tọ́jà Iran. àwọn náà wọ́n tún tọ́jà. la ilaha illallah. o ti ba la tufsiduna fil ardi marratayn nínú wala ta'aluna uluwan kabira. wọ́n tún tọ́jà lẹ́ẹ̀kan sí ìjà tán wàá tọ́ yìí nísìn àwọn náà ti máa wípé nǹkan ju nǹkan lọ wọ́n máa pàgbára tí ń bẹ lọ́wọ́ ìsìláàmù ju àwọn lọ. àtijọ́ kejìjọ́ tí yà ti ń jẹ wọ́n náà ti ń bẹ̀rẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ẹ̀ pa àwọn tọ̀hún náà sì bẹ̀ wọ́n ni. bẹ́ẹ̀ni.
wọ́n á rò wípé Iran náà ó bẹ àwọn agbára tí ń bẹ lọ́wọ́ àwọn yìí òun nísìn àwọn tí ó dá sí káì ẹni tí ó dá sí ó múra òun là á fi ń sọ àwọn tọ́jà wọn káwọn ọmọ Nàìjíríà káyà mútẹ́sùbà ká máa bẹ lọ́hùn kọ́lọ́hún kó sí bàbá wa nú. tọ́ bàbá gbogbo wa Nàìjíríà. kọ́lọ́hún kó sí wọn nú o. tọ́ kí wọ́n má tiẹ̀ lọ́bẹ̀ rárá. tọ́ wọ́n já ara máa jẹ bí epo wọn ni oúnjẹ wọn ni gbogbo ẹ̀ wọn ni ogun ọ̀dà bí yẹn kọ̀ dàbí ẹ̀kọ́ kọ̀ dàbí kéèyàn ó sùn tìyàwó ẹ̀nu lé kọ́ máa hàn ogun lẹ́pẹ́. so gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà tẹ́ ẹ sí kọ́mẹ́ǹtì eré ibú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fọwọ́ ara yín fa ẹ jẹ́ ara máa ṣe láàrin ara wa yín. mélòó lára ti wá Nàìjíríà mélòó lára wa. tọ́ ta fẹ́ máa dá sí. àwọn ọmọ ogun wo la ní kí ni ìdáàdù wa kalẹ̀ irú wẹ́pọ̀n wo la ní tó fi wá lọ́kàn balẹ̀ tó bá wọn. àdúrà ní kọ́mọ Nàìjíríà ọmọ ṣe pé kọ́lọ́wọ́n bá wọn yanjú rẹ̀ ká sì máa ṣàdúrà kọ́lọ́wọ́n kó sáwọn eléré wa lẹ́mìí kọ́ má jẹ́ wọn ṣe mistake lè sọ̀rọ̀ ọgbọ́ wọ́n sì máa láwọn fẹ́ kó ọmọ ogun lọ ẹyọ kan bọ́ǹbù ẹyọ kan kìíní ọ̀hún tí wọ́n bá sì ti yìn láti yà yín nísìn ó lè gba kọ́ńtírì mẹ́ta kọjá kó tó débi tí ń lọ kò sì ní jambo mi àfi tó bá débi tí ń lọ òun dédé bí wọ́n bá rán ni ó sì lọ. àwọn bọ́ǹbù tí ń rìn bí bàálù. bẹ́ẹ̀ni Mufaddal mo wá rí wípé àdéhùn Ọlọ́run nù ni wípé agbára Islam ṣe máa pé lákọ̀ọ́kọ́ ọjọ́ Ọlọ́run náà ló rán àwọn ọmọ ogun sí wọn bẹ́ẹ̀ni tí wọ́n destroy wọn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí náà àwọn ọmọ ogun Ọlọ́run náà zayuhu zamul jama wa yuwalluna dubur wa inna jundana lahumul ghalibun. so torí pé ìlú Islam ní ìlú ọ̀hún bí nǹkan bá ń ṣe ìlú Islam gbogbo tí ń jẹ́ mùsùlùmí pátá mazalul mu'minin fi tawaddihim wa tara'umihim wa ta'atufihim kamasalil jasadil wahid isashtaka minhu udwu tada'a lahu za'irul jasad bizar wal humma. Ànábì lápèjúwe àwa mùmíní tá ń jẹ́ mùsùlùmí ada gẹ́gẹ́ bí àpèjúwe ara ẹyọ kan ibi ká ṣàánú ara wa ká sì máa kẹ́dùn ara wa ká sì máa fàdúà tira wa lẹ́yìn ada gẹ́gẹ́ bí ara kan isastaka minhu udwu bí oríkèé kan bá ń kíbò sí ìnira ń bẹ tí ìnira bá bá oríkèé kan tada'a lahu za'irul jasad bizar wal humma gbogbo ara yòókù bẹ́tí ní nǹkan bá ń ṣe gbogbo ọwọ́ imú ojú erí gbogbo ẹsẹ̀ ni ó máa kíbò sí pé nǹkan ń ṣe wọn. ìdí rẹ̀ tó fi jásí pé àwa tá à ń jọmọ ya wa mùsùlùmí bàbá ń bẹ ní kútúbà kásàdúà fún wa bá ń bẹ ń bí wáàsí kásàdúà fún wa pé kọ́lọ́hún kó máa gbé ìsìláàmù borí gbogbo ohun tí ń jẹ́ ogun àwọn àdá olè ìsìláàmù kó máa gbé wọn borí wọn. ó ti yé wọ́n ètò ọgbà tá a fi lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kún ó dìde láti ṣe irú ẹ̀ òun ni pẹ́ẹ́rù kí mo sọ mo ní sí àlọ́pọ̀ jù ń bẹ̀. ní Ìránì ni àwa gbọ́dọ̀ pọ̀ pé sí àlọ́pọ̀ ń bì kan sí ọmọ ìlú ọmọ tani sí ọmọ Islam. bẹ́ẹ̀ni ó ti yé báwọn pátì ló yàtọ̀ síra wọn àmọ́ Islam kan náà ló kó wa pọ̀. èèyàn jẹ́ ẹyọ kan àbí ẹ̀kọ́. bẹ́ẹ̀ni bàbá. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni pé ìgbẹ̀yìn ayé dé lóòótọ́ gẹ́gẹ́ bá a ti ń sọ fúnra wa gbígbẹ̀yìn ayé dé gbígbẹ̀yìn ayé bá sì dé ẹ máa rí oríṣiríṣi àwọn àjálù ó ti bá èyí tẹ́ ẹ̀ gbọ́rí àbí èyí tẹ́ ẹ̀ rírí ṣáájú ẹ máa rí. àmọ́ ìpìpìyà ogun àti ìjà ogun fúnra Ọlọ́run náà lákọ́kọ́ ẹni tí tọ́kọ́ jagun fúnra ẹ̀ tó sì múra ẹ̀ tó sì ńjọ́ tí Ọlọ́run ò tí ńjọ́ tí ìsìláàmù èdè kànáà Muhammad tó dé tẹ́lẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń lò weapon tí wọ́n ń lò yìí àti gbogbo tí wọ́n ń lò àti bọ́ǹbù ni àti weapon ni àti gbogbo tí Bani Israila ń lò tí wọ́n fi ń sagbára lónìí inú Al-Qur'ani wọ́n ti mú gbogbo ẹ̀. Masha Allah. ọgbọ́ Hayyakumullah. mo mọ́ná ti mú inú Al-Qur'ani wọ́n ti mú. èyí táwa mùsùlùmí ta alájúrí ó ti yé tọ́jú pé àwọn òyìnbó tí wọ́n bá gbọ́ nǹkan kan inú Al-Qur'ani àbí wọ́n ka nǹkan kan inú Al-Qur'ani wọ́n tọ́ pinpin rẹ̀ wọ́n wádìí rẹ̀ wípé ǹjẹ́ àwọn lè rí nǹkan kan ṣe tí ó jọ ní Al-Qur'ani yìí wí. òun ló bí ọkọ̀ ojú omi
òun ló bí plane òun ló bí àwọn ilé ńláńlá tẹ́rí tí gani bírú èyí tí Námúrúsù kọ́ bẹ́ẹ̀ni ibn li Sarha la'alli attali'u ila Musa fa inni adunnuhu kadhiba ó ti yé báwọn so gbogbo orú ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí Ànábì ó tó dé ní amul fi sallallahu alaihi wasallam àwọn asahabul fi ọba Habasha Abra kan ọba Abra maliku Habasha nígbà náà ó ní kún ọlọ lè wú Kaaba ilé Ọlọ́run ó ní wọ́n lè wú ilé Ọlọ́run ní Kaaba insha Allah èyí wọn a máa jẹ́ àkọ́kọ́ ìdìdí Ọlọ́run fún rẹ̀ ká Nábì ó tó dé àkọ́kọ́ ogun tó jẹ́ pọ́lọ́run fún rẹ̀ lọ́sẹ̀ndì ogun náà Ọlọ́run fún rẹ̀ lọ́jà ọgbọ́ Ọlọ́run ló ṣe kíni òun ló jà ogun náà òun ló sẹ́ẹ̀tì ẹ̀ fún rẹ̀ àti wẹ́pọ̀n tí wọ́n lò la ilaha illallah nígbàtí ọba Abraha òun jẹ́ Nasara Christian iná lòun ó ti yé ọwá lọ lé ọwá kọ́ kẹ́nísà kan ọkọ́ bí kéèyàn kọ́ bí ilé ìjọsìn yẹn wá fáì ó sì gba èrò tọ́pọ̀ ọwá ń sọ fáwọn èèyàn pé tọ̀ òun ti kọ́ Kaaba tòun ti kọ́ Kaaba tí àwọn èèyàn tòun náà máa wá tí máa jọ́sìn bẹ́ẹ̀ ọwá fẹ́ darí gbogbo àwọn èèyàn kúrò níbi Kaaba tọ́lọ́hun káwọn èèyàn ó lè máa wá jọ́sìn níbi èyí tóun kọ́ ó bíúdi fake Kaaba ńgbà wá bíúdi ẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin ìkẹ́nu àwọn Kìnánà yẹn sì rèé ibẹ̀ la Nábì ti sẹ̀wá tá Nábì ní inna Allah astafa Kìnánà min waladi Ismail ara àwọn àrọ́mọdọ́mọ Ismail inú àwọn tọ́lọ̀ ń ṣe istifa wọn tó sàlẹ́sà òun ni Bani Kìnánà wastafa Quraisha min Bani Kìnánà ọwọ́ asa Quraishi ní ẹ̀sà ìran Quraish òun náà jáde nínú ìran Kìnánà ọ̀sà àwọn ẹlẹ́sà bẹ́ẹ̀ wastafa Bani Hashim min Quraish Ànábì ló wá sa Bani Hashim ìran àwọn tó wọn Ànábì ti jáde ọ̀sà àwọn ẹlẹ́sà ní gbogbo ìran Quraish tọ́ra àwọn náà pọ̀ wastafani min Bani Hashim ọwọ́ asa ìmí Ànábì lẹ́sà nínú àwọn Bani Hashim Ànábì ni wa ana awwalu waladi Adam wala fakhar èmi la kọ́kọ́ ọmọ èmi la kọ́kọ́ ẹ̀sà inú ọmọ Ànábì Ádámà èmi la kọ́kọ́ láyé ń yà yín bọ́bá dàl kíámọ̀ òun náà la kọ́kọ́ Ànábì ni wala fakhar eléyìí ṣe pé ń ṣe fàárì bó ti rí nù ni wa ana awwalu man tanshaqqu ani ul-ard èmi la kọ́kọ́ ẹni tí ilẹ̀ kọ́kọ́ fọ́ fún tí ilẹ̀ pín méjì fún wa ana awwalu shafi'i èmi la kọ́kọ́ ẹni tí ó sì gbẹ̀lá kíámà wa awwalu mushaffa èmi la kọ́kọ́ ẹni Ọlọ́run ni mo gbà pẹ́ tiẹ̀ Masha Allah so Kìnánà yẹn ọjà sí pé ìdí Ismail làwọn ó ti yé báwọn ṣe máa pé àwọn Habasha ìdí Isahaka làwọn ó ti yé báwọn Israeli làwọn tiwọn èyí tó ọ̀kan nínú àwọn Bani inú àwọn Kìnánà ó wá lọ síbi gẹ́gẹ́ tó lóun kọ́ pé òun ó sì lálà sí òun ọba kí ló kọ́ rẹ̀ ilé ìjọsìn rẹ̀ ó wá lọ sí gbọ̀nsẹ̀ síbẹ̀ ó ti yé èyí òun lọ wá bí Abraha nínú lọ wá ní ọwá ṣe ń jí ọ̀dánú ní òkè òun wà kó ogun já Kaaba yìí òun ó sì rí pé òun destroy Kaaba ni ọwá kó àwọn irin alfil ọwá kó tọ́pọ̀ bẹ́ẹ̀ ni tá lè wọlé wọn kú wọ irin ló ṣe déédéé kìnìún búdògà àbí kí wọ́n máa búdòsà katakata búdòsà tí wọ́n ń lò nísìn irin ni wọ́n fi ń wo nǹkan gbà náà ibi irin bá kọlù yóò destroy ilẹ̀ kan náà ni torí pé kìí ṣe irú báyìí ni wọ́n kọ́lé ńjọ́ náà ọjọ́ bíi kókó kọjọ kan ní bí à ń rí kókó mọ́lẹ̀ à ń ṣe nǹkan kan tó yẹ pé àwọn irin yẹn wọ́n lè wò ọ́ lóun fẹ́ lọ wó Kaaba ó sì kó àwọn ọmọ ogun lọ́wọ́ òun náà kó ogun nǹkan àjà lọ́wọ́ ó sẹ́ẹ̀tì gbogbo wọn ó ti wá ránṣẹ́ kọ lẹ́tà sí àwọn Kùrẹ́ṣì pé òun bọ̀ wá nílùú yín òun bọ̀ wá jà yín lógun àmọ́ òun ẹ̀yin kó òun bọ̀ wá pa o ilé Ọlọ́run ní gan lòun fẹ́ destroy lòun ọ̀fẹ́ wó ṣé àmọ́ kó ti yanjú ẹ̀ báwọn tó bá yẹ pé
ó fẹ́ wá ja àwọn Kùrẹ́ṣì lógun ni Ọlọ́run lè máa wò wọ́n pé ẹ fàdé bí ẹ bá fàdé àmọ́ wá ń kó wọn wá jà yín lógun ilé òun gan òun ọ̀fẹ́ rí má èyí wọn lọ fi wá kan Ọlọ́run definitely Ọlọ́run gan lọ fẹ́ wá kógun jà bẹ́ẹ̀ ni ńgbọ́ ti wá yá báwọn lọ́lọ́run náà wá dìde sí i ni wọ́n sọ fún Ànábì wípé alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ìwọ Ànábì orí ni kayfa fa'ala rabbuka ń bọ̀ filẹ̀ jẹ́ ń já fúnra mi kayfa fa'ala rabbuka bi ashabil fil báwo mo ti ṣe àwọn àjọ elérin tí Ábúráhámù ránṣẹ́ alam yaj'al kaydahum fi tadlil ète tó gbà èrò rẹ̀ ète rẹ̀ gbogbo ìdí pàǹpà rẹ̀ lédi pé òun fẹ́ wo Káàbà ó dànù mọ́ lọ́wọ́ wa arsala alayhim tayran ababil mo wá rán ẹyẹ tayra ababil mufaddal Abdulkadir ẹyẹ wo ni ń jẹ́ tayra ababil ẹyẹ ababila náà ni ẹyẹ wo ni ń jẹ́ ababila ìjọ orí ẹyẹ tán pè ní ababila láyé yàn kò sí lọ́dọ̀ àwọn alátẹ̀gàn kò sí ẹyẹ tí ń jẹ́ ẹyẹ ababila láyé bẹ́ẹ̀ni ayi bẹ́ẹ̀ kọ́ ẹyẹ wo wá ní ń jẹ́ ẹyẹ ababil ń gbọ́ ọjà sí wípé nta bá ti pè ní tẹ́yìrù ẹyẹ ayi bẹ́ẹ̀ kọ́ ọgbọ̀rọ̀ máa bẹ̀dì sínú Insha Allah o ti bá wọn èmi àwọn àárí ọ̀dà ababil lẹ́yìn pé jámù nù ni mufuradu ọgbọ̀rọ̀ ní mufuradu àwọn àfọ̀n ní nahawu sọ́rfù wọn ní jámù nìtọ́ yẹ pé la mufuradu làhá so kò sí mufuradu fún kò sí plural single fún plural ní nbẹ àwọn kan ní àwọn ò rí fún àwọn ọmọ pé ní ibil gẹ́gẹ́ bí Maka bóun náà ti wà tọ́já sí wípé Maka kò sí jámù fún Maka kò sí plural fún ngbẹ kí Maka ẹyọ kan náà ní bẹ Maka náà ni Maka ń jẹ́ Madina pọ̀ Madina ti kíní àmọ́ Maka ẹyọ kan náà ni kò sí jámù fún àwọn kan ní àwọn abáwọn bá fẹ́ kírètì jámù wọn bá tiẹ̀ fẹ́ sọ̀lú kan ní Maka ló kọ rẹ̀ àwọn kírètì Maka kíkù fún àmọ́ ṣe jámù wà ní yóò máa so Maka ẹyọ kan náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ababil ẹyọ kan náà ni ó ti yé naam inú kilo kọ rẹ̀ inú ìrìn jìnnà nínú research àti inú mímọ̀ ó jẹ́ àmà pé kò sí ẹyẹ kan tí ń jẹ́ ababil so Ọlọ́run pè ní tẹ́yìrù nítorí wípé nǹkan yẹn ń fò ni ọgbọ́ ń fò láti sánmà iná ni ntí bá sì ń fò ń sánmà náà ni wọ́n ń pè ní tẹ́yìrù látara tọ́ra yẹtìrù tọ́yìrà ló fi di tẹ́yìrù ló fi dẹyẹ so ìzà ń bàálù náà ní sẹ tẹ́yìrù lòun náà wọ́n fi ń pè ní tọ́yìrà ọgbọ́ àmọ́ tẹ́yìrù ni ababil àwọn àfa onímímọ̀ ìjìnlẹ̀ wọn jí àmà wípé kò sí ẹyẹ kan tí ń jẹ́ tẹ́yìrù ababil kò sí ẹyẹ kan nínú lóga arabiya nínú hakika arabiya kò sí ẹyẹ kan tí ń jẹ́ wọn àgbọ̀ orí lákọ̀ọ́kọ́ títí dò ní wọn ọ̀gbọ̀ ẹyẹ kan tí ń jẹ́ bẹ́ẹ̀ àṣé kìí ṣẹyẹ àṣé wẹ́pọ̀ ni. látara tẹ́yìrà ababili yìí tó yẹ pé tẹ̀rìmíhẹ̀m bẹ ìjára min sijil ìjára min sijil òkúta láti inú náà sijil ó bẹ̀rẹ̀ sí jù lù wọ́n fàjàálà ka asfi màkúrì wọ́n wá dà gẹ́gẹ́ bí kókó tẹ́ran jẹkù tí ò ní orí pa kankan mọ́ ó ti yé báwọn ibẹ̀ ni àwọn òyìnbó ti dictate tí wọ́n ń pè ní bọ́ǹbù. àbábílà àwọn náà jọ bọ́ǹbù lẹ́nu. ọjọ́ ọkọ àbábílà ọdún jọ bọ́ǹbù ibi wọ́n ti dictate rẹ̀ nù ni. òun náà ló mú wọn dictate tí wọ́n ń pè ní ìbọn tó yẹ pé ntí ó jáde ńbẹ iná ni ó bá jáde tó bá yẹn ká ntí ó jáde ńbẹ yóò yẹrùkú yóò máa lọ pẹ̀lú iná ni. bẹ́ẹ̀ni. ibẹ̀ náà wọ́n ti dictate bọ́ǹbù náà yìí tá kọ́ dictate ńbẹ ní ìbọn kó tó wá dictate wípé àwọn fẹ́ ntọ́lọ̀ ń dùn mọ́ àwọn asahabul fil wọ́n fi dà gẹ́gẹ́ bí kókó tí ẹran jẹ kù àwọn gbọ́dọ̀ ní nǹkan kan gbà pé ìbọn wọn bá ti báyàn òun kan yọkàn ń tọ̀ wọn kan kú ni àwọn fẹ́ nǹkan kan tó já sí pé ń tọ̀ wọn kan yọkàn yóò dé irú yọ parí tí ó dàbí kókó tí ẹran jẹ kù wọ́n fi dictate bọ́ǹbù.
ó ti yé Iyakumullah. òun wá ní agbára àwọn weapon yẹn ní agbára lónìí irú agbára àwọn ọlọ́run wá ní ó bọ́ sọ́dọ̀ Iran báyìí nísìn lọ́wọ́lọ́wọ́ tá à ń fọ́ tó bá wo àwọn ó rí wípé tó bá wo dáadáa àwọn weapon tí wọ́n lò àwọn kan dàbí téèrù lóòótọ́ lọ́yẹ̀ pé tán fò bí bàálù báyìí ẹnu rẹ̀ tó wá mú sóró bọ́ǹbù nípa bí sóró mọ́sálásí. bẹ́ẹ̀ ni wọ́n ń fò lọ wọ́n á dàbí ẹyẹ tí wọ́n ń fò lọ báyìí tí wọ́n ń fò lọ báyìí mo ní wọ́n á rántí pé ókè téèrà àbábílà tọ́lọ̀ ń wínú kìí ṣe ẹyẹ tá ń lò tí ń fò yàn yìí àṣẹ weapon ni téèrà àbábíl tó báyìí ti ránṣẹ́ tí wọ́n ti send ẹ̀ tí wọ́n sì ti time ẹ̀ wọ́n program ẹ̀ wọ́n yìí sọ ibi tí ń lọ fún dédé ibi tí wọ́n ràn wọ́n náà ní ọ̀lọ́ bọ́lọ́hún ti sọ fún àwọn téèrà àbábíl tó ní kí wọ́n máa rọ̀ mọ́ wọn ní òkúnú. ìjára min sijil. Iyakumullah. ó ti yé agbára ni agbára ọlọ́run ni kàn dictate tí ń jẹ́ àwọn weapon yìí tó lè destroy gbogbo ìlú kan ara agbára ọlọ́run ni àkọ́kọ́ ẹni ọkọ́ lo weapon bá ní ọlọ́run náà lọ́kọ́ lò Jalalukallah. ọwọ́ ajá sí pé ọdún tọ́lọ́run lo weapon yẹn fún àwọn ashabul fil ọdún wọn bí anabi Muhammad sallallahu alayhi wa sallam. ń já sí pé gbogbo weapon tí wọ́n èjà ogun ntọ́ bá fẹ́ kojú Islam agbára ni ọwọ́ Islam náà ni ó padà bọ́ sí. Insha Allah. èyí ò jẹ́ nahiya kan nahiya ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ayé múra tí ó parẹ́ gbogbo ìgbà ni máa sọ bẹ́ẹ̀ ni bàbá. a máa dàbí ìsọkúsọ ntí ó pa ayé rẹ lónìí ntí ó pa ayé rẹ ti wà ńlẹ̀ lónìí ó ti wà ń pamọ́. ntó lè pa gbogbo àgbáńlá ayé rẹ weapon tó lè pa àgbáńlá ayé rẹ ó ti wà ńlẹ̀ ń pamọ́ lónìí nǹkan sùpá. wọ́n lágbára náà ọ̀dọ̀ China ló wà wọ́n ní wọ́n lè store rẹ̀ pamọ́ sí ìsàlẹ̀sàlẹ̀ omi ni ìsàlẹ̀ omi. wọ́n lè store rẹ̀ pamọ́ síbẹ̀ lọ́jà sí pé wọ́n bá ti sí ilẹ̀ tí wọ́n yìn tí wọ́n sí ilẹ̀ atẹ́gùn ni gbogbo tí ń bá mí lọ òkè tí ń mí lọ lẹ̀ láyé iná ni l'Al-Qur'ani kí fásọ yìí kà máa ń fi samawati wal ardi gbogbo tí ń bá mí lókè tí ń mí lọ lẹ̀ láyé gbogbo ẹ̀ ní ó kì í gbé orúlẹ̀ kan náà. Masha Allah. ó ti dáyé àwọn arìtí wípé mílíọ̀nù yìí àsìkan ló tún kù tá yóò parẹ́ ẹ̀rí pa ń ṣe ra wa nù. ìṣèdáàdù ló kù fún kó wá wọn kálukú ìgbáradì falkiyama fọjọ́ tọ́lọ́run dákọ pé alahakọ torí pọ́lọ́run ti ibi tó ti mọ̀ wípé kò sí tọ́lọ́run ò ti fi pàlú rẹ́ rí ó ti lo iná rí ó ti lo omi rí ó ti fi pàlú rẹ́ rí tùfàn ó lò ó sì lo iná sáwọn kan ó sì lo atẹ́gùn fáwọn kan ọ̀rọ̀ òjò òkò ọ̀rọ̀ lé àwọn kan lérí báyìí nísìn àwọn yẹn wá ń dìbẹ́tì pé ṣé iná ní ọ̀pá ayé rẹ ni sátẹ́gùn ní ọ̀pá ayé rẹ ni abomi ní ọ̀pá ayé rẹ ó ti bá wọn àmẹ́lẹ̀ yìí ń jẹ́ àmà wípé ní tí ọ̀pá ayé rẹ atẹ́gùn ni òun ní ń bẹ lọ́wọ́ wọn ni ọ̀kan ni wọ́n tẹ́sítì ń jò ó ní 2019/20 èyí tó wọ́n tẹ́sítì wọ́n kàn tẹ́sítì ọ̀kan nínú agbára wọn tó lè pa ayé rẹ wọ́n tẹ́sítì ẹ̀ wò díẹ̀ ó ti bá wọn atẹ́gùn tó ọ̀rá jáde tíwọn náà ní tọ́ jáde ń bẹ̀ wọ́n sì gbé yòókù ńlẹ̀. wọ́n sì gbé yòókù ńlẹ̀ tíwọn tó ọ̀rá jáde ní tí wọ́n tẹ́sítì ẹ̀ wọ́n tẹ́sítì irinṣẹ́ gbogbo olúlódé. gbogbo ayé pátá iná lọ́wọ́ adé nígbà tó ti lè dé gbogbo ayé ni ẹ wo iye ẹ̀dá tó kú lérí èyí wọn nìkan La ilaha illallah. tí wọ́n fi ń wá oògùn wo ni àwọn lè ṣe sí tọ́bi inú kálukú ọmọ wà nù ilé káwọn wà ẹnu èyí wọn náà ó ti yẹ ká máa mọ̀ wípé àsàràtù sá al-kubra àpẹẹrẹ alkiyama èyí tó tóbi jù tó yẹ pé lẹ́yìn rẹ̀ kò sí ní tó kù mọ́jà alkiyama lọ náà ní ti ń ṣẹlẹ̀ yìí. òun ní ti ń ṣẹlẹ̀ ni Hayyakumullah. ngbà wọn yìí tẹ̀sí ẹ̀tọ́ ti rí pé kíní yìí ṣiṣẹ́ lóòótọ́ wọ́n ti dé pamọ́ wọ́n ti lọ gbé e síbi wọ́n gbé e sí àdúrà tá a máa ṣe níṣẹ́ pé káyọ́ má ti parẹ́ ni wípé ká máa bẹ Ọlọ́run àwọn tí ń sọ kíní ọ̀hún kọ́ lọ́ mọ́ Jésù ó lò wọ́n ọ̀gbọ́ Hayyakumullah. àwọn tí ń sọ kíní ọ̀hún bí wọ́n gbé e sí bẹ́ẹ̀ ni kọ́ máa jẹ́ lẹ́mìí mèrè Jésù ọmọ lò wọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé ìjà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí China dúró toro òun dúró wípé kí Amẹ́ríkà ó dá sí kó lóun fẹ́ gbèjà Israel káwọn náà wá dìde káwọn náà wá fẹ́ kó wá bíjà Iran torí pé àwọn China tí wọn àwọn ń ta weapon fún wọn ni
àwọn ń ta nǹkan àjà fún wọn, wọ́n ń ta nǹkan àjà wọ́n ti ń ta fún Russia bẹ́ẹ̀ ni wọ́n ń ta fún gbogbo wọn. àwọn arètí kí wàá lọ ṣẹlẹ̀ kí wọ́n lè rí nǹkan ogun kí wọ́n lè rí ìta fáwọn tọ̀hún dáadáa kí wọ́n á bẹ̀rẹ̀. a máa wá ṣàdúrà kí àti Amẹ́ríkà àti China torí pé wọ́n ń du ọ̀gá mọ́ra wọn lọ́wọ́. China nísìnyí ti gba ọ̀pọ̀ agbára lọ́wọ́ Amẹ́ríkà. bẹ́ẹ̀ni. so ìtajà tiẹ̀ ó ti bá àwọn kílẹ̀ àwọn kì àwọn masna'iyat àwọn product wọn bẹ́ẹ̀ni. ó ti bá àwọn ń jẹ gàba létí Amẹ́ríkà lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni gbogbo nǹkan. kò sí nǹkan tí wọ́n mọ̀ made in China níjọ́ òun sì ní ẹ̀yìn ni wọ́n wà. ó ti bá wọn ẹ bá ti gbọ́ Amẹ́ríkà àfi Japan made in Japan àmọ́ wá gbọ́ méjì China níjọ́ òun wọ́n ní ẹ̀kọ́ àwọn China ìṣekúṣe ni wọ́n ń ṣe wọ́n ti wá di ẹni tó gbà lu ayé kan báyìí. so Amẹ́ríkà ò sì gbà fún wọn àwọn náà gbà fún Amẹ́ríkà ẹ tún máa ṣàdúrà bá a bá ń ṣàdúrà Iran àti yìnyín á ṣàdúrà tiwọn lóòótọ́ àmọ́ gbọ́dọ̀ ṣàdúrà Amẹ́ríkà àti China ọlọ́mọdé wọn jà. àwọn ọ̀gágun méjì nù. bẹ́ẹ̀ni ọlọ́mọdé wọn fèrè kóra wọn. ẹjọ́ àwọn méjèèjì bá ti fi gagbájà fèrè kóra wọn káyé kó wọ́n máa palẹ̀ mọ́. gbogbo ìlú ni ó fi rí kó. bẹ́ẹ̀ni. so ntí mo fẹ́ ká lò mí gbogbo àròyé yìí ni wípé ká má retí wípé màláìkà kan ní ọ̀wá ayé àyè ní ọ̀wá apayé rẹ̀ ibi tí ń lọ nù ni. àbí wọn sánásáyé. àmọ́ àsánásáyé àwọn ọ̀yà màláìkà ẹ̀ máa láyé ẹ̀yìn màláìkà ẹ̀ sọ̀kalẹ̀ kò sí màláìkà kan tí Ọlọ́run ní ẹ̀ wá apayé rẹ̀ ntí ọ̀payé rẹ̀ owó ọmọ ànábì Ádámà náà ló wà. La ilaha illallah. ọgbọ́n. Iyakumullah àwa náà láfọwọ́ ara wa síra wa tá yóò fi parẹ́. La ilaha illallah. so irú àwọn rihun sọ̀rọ̀sọ̀rọ̀ nǹkan àtìyà sakhara alayhim sab'a layalin wa samaniyata ayyamin usuma fatara al-qawma fiha sar'a irú èyí tí ń ṣẹlẹ̀ yìí ka'annahum a'jazu nakhlin ìjọ tọrọ wọn bá bó ti ṣe bẹ̀ fún àwọn àjọ àdàlú lánàá àwọn àjọ àdí bó ti ṣe bẹ̀ fún wọn nù ni irú ẹ̀ tún wá ń bẹ lónìí tó ṣẹ́kù òun ní ń bẹ lọ́wọ́ àwọn China ni. ọjà sí wípé bọ́bá ti di wípé rihun sọ̀rọ̀sọ̀rọ̀ nǹkan àtìyà atẹ́gùn tí ń súfèé tó ní ohùn tó ya wèrè ó ti yé àtìyà tó sì wé tó lágbára. ọlọ́run láàárọ̀ lé àwọn àjọ àdílérí sábọ̀ àlàyàl wasamaniyata ayyam odidi ọjọ́ méje láyé rọ́bẹ̀ usuman tí sì ń tẹ̀léra wọn bẹ́ẹ̀ fatara al-qawma fi àdọ́rẹ̀ ẹ wá ń rí àwọn èèyàn tí wọ́n sùn ńlẹ̀ tí wọn ò lérí lọ́rùn mọ́ ń gé eré wọn atẹ́gùn tí ń fi fíw yóò sì máa gé orí kó wa irú atẹ́gùn ni ọlọ́run ti lò ó fún àwọn àjọ adi ka'annahu a'jazu nakhlin wọ́n dàbí kùkùté làbídùn èyí tó ti gé lérí tọ́ka dádúró rẹ̀ báyìí ọlọ́run ní fa altara lahum min baqiya. ìjọ ń gbà tá a ná atẹ́gùn níjọ rẹ nìkan tó sẹ́kù mọ́ atẹ́gùn ọ̀hún wá ń bẹ lọ́dọ̀ China tọ́já sí wípé bí ọlọ́run bá yẹ pàṣẹ wípé kún ó sì ilẹ̀ kò ní sẹ́ ẹ̀dá kan kù má láyé. bẹ́ẹ̀ náà sì lórí. Insha Allah. so irú atẹ́gùn tó fi pa wọn lákọ̀ọ́kọ́ ní ń bẹ lónìí náà ẹni tó kù wá kù ní wípé ká gbìyànjú oníkálukú ó tún ẹrù ẹ̀ tó gbogbo ntẹ ẹni tí ń ṣẹlẹ̀ yìí ń túmọ̀ pálí kìá máa ń bọ̀ wá ẹ̀wọ̀n kálukú ó tún ẹrù ẹ̀ di ẹ̀ tún di ẹ̀ sì kún fàdúà ọ̀nà àbáyọ náà nù kó o sì jẹ́ kí ìsìláàmù rẹ kó jẹ́ ìsìláàmù tọlọ́hun má jẹ́ ó jẹ́ ìsìláàmù tèèyàn gbogbo wàhálà táwọn ń kóra wá sí nísìnyí àtàwọn àwọn ẹ̀yà wa òkìrun kọ̀ọ̀kọ̀ káwọ́ mọ́yà ọ̀dàwọ́lẹ̀ kò nínú gbọ̀n kò ṣe gbá kò ṣàwó gbogbo èyí ń kọ́ lọ́kàn nísìnyí àti wà nù ákérò sáà ọ̀gbọ́ ntòkù nísìnyí náà ni pé sin ọlọ́run rẹ bí ọba ti ní agbára ma pẹ̀lú ẹ̀sìn ẹ̀ kọ́ wá fi ìbẹ̀rù ọlọ́run fi já ọ̀gbọ́ bágbára rẹ ọba kakọ dáhùn gbà sí problem kọ́ bí ọba kakọ ṣe kí n dún àmọ́ sá sìn kọ́lọ́ náà mà kó sìn wọn àtàyà àti yakaliyaki
kó o sì ní bẹ̀rù Ọlọ́run dáadáa kí bẹ̀rù Ọlọ́run rẹ̀ ó dúró dáadáa bó bá ti rí yín ṣe yòókù lẹ̀ fọlọ́run. mójútọ́rọ̀ ayá rẹ̀ gbogbo tó kù náà tó nǹkan mọ́. ìwà ayé kó sì máa níwọ̀n bá. mo fẹ́ kọ́ ilé tí ó ga alájà 6 alájà 7 fatara al-qawma fi asra ka'annahum a'jasu nakhlin. ẹ wo àwọn bọ́ǹbù tí wọ́n ń jù sí Israeli ni. odidi hospital ńláńlá báyìí. ó sì kalẹ̀. yóò sì wálẹ̀ wì. odidi ilé ńláńlá báyìí yóò sì wálẹ̀ wì. odidi kìnní ńláńlá báyìí yóò sì wálẹ̀ wì. gbogbo wàhálà tó ń ṣe lérí pé mo fẹ́ kọ́lé tó ga ju tẹgbẹ́ lọ mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí níjọ́ tí nǹkan tá a wí yìí bá dé ẹ̀wì náà gbogbo ọ̀ wálẹ̀ torí kò ní sẹ́kù èèyàn má bẹ̀rẹ̀ lé tí ó sẹ́kù téèyàn ó gbé. gbogbo ntọ́lọ́ ń bá ṣe fún ọ lásìkí fi ṣàánú àwọn èèyàn tọ́lọ́ ń bá fún ọ lówó fi ṣàánú àwọn èèyàn. ó ṣe é ṣe kó jẹ́ pé ńjọ́ tọ́lọ́ wọn bá pa ayé rẹ̀ ta wí ó ṣe kó jẹ́ pé ojú oorun làwọn ẹ̀dá wà ńjọ́ náà ó ṣe é ṣe kí wọ́n wà ní yẹ́kísà lójú ayé báyìí náà ó ṣe kó bá àwọn kan bí wọ́n ń sìn lọ́wọ́ ó ṣe kó bá àwọn kan bí wọ́n ń jà lọ́wọ́ ó ṣe kó bá àwọn kan bí wọ́n ń saburú lọ́wọ́ kò síbi tí ò ti lè bá yẹn jọ tí ọba káyé ńlẹ̀ ó ti yé báwọn àmẹ́lẹ̀ yìí taari nísìnyí jẹ́ àmà wípé ntí ó pa yéyèrè atẹ́gùn ni àsìkò tí máa ń múra tí ó parẹ́ gbogbo àwọn oríṣiríṣi àwọn àjálù lẹ́ẹ̀ma wá òun lẹ́ẹ̀ma wá rí láwọn àjálù tí yẹn ọgbọ́rú ẹ̀ rí ẹ wo ìbò tí ń ṣe weapon yóò wá gbéra yóò wá dàbí bí ìgbà tí la ilẹ̀ àwọn kan tó ń bẹ wọ́n tún gbé àwọn kalẹ̀ bí mọ́tò bí plane bá wà níbi 10 miles lókè àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n yìn sí yóò sì lọ lè mú yóò jà gbogbo orú rẹ̀ ń bẹ tọ́ ẹnìkan sọ pé kí Nàìjíríà náà ní mo ní ńgbà tá a ní ogun tá a fẹ́ jà àwa tá a ti jẹun yó. ní ogun tá a bá yàn jà Nàìjíríà ológun tí ó bá yàn jà ogun àdúrà wa àwa gan àdúrà wa ni pé ogun ológun ọmọ di tiwa kọ́mọ Nàìjíríà ọmọ ṣàdúrà ọlọ́mọdé ogun ológun ó di tiwa. tó kùnú ogun ológun ọmọ di tiwa dédé ntí ìjọba ń fún wa jẹ tá à ń rí jẹ lọ́dọ̀ ìjọba bí wọ́n ti ṣe epo àníbi agbàfọ́lọ́run lórí ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti bọ́dà wọn ò sí. agbàfọ́lọ́run lórí ẹ̀. kò sí skul. agbàfọ́lọ́run kò sí tọ́jú tó nǹkan agbàfọ́lọ́run Ọlọ́run sì ní kí ìyàwó bá wa láàmú púpọ̀. bẹ́ẹ̀ni. bá a ti ń jìyà sí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sẹ́ni ó rù. èyí wọn gan ogun kan ní lọ́tọ̀. ọgbọ kò sẹ́ni ó rù kó wa ní ṣe jọmújọmú àyẹ̀bẹ̀kọ́. àtúnwá lẹ́ran lẹ́kẹ̀ẹ́ sí òun ti bá a ti ń jìyà náà tó yìí náà bá a ti rọra ń jẹ́ yìí ọba wa láàmú bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ anáwọ́rẹ́ ikú oníkú má jẹ́ anáwọ́rẹ́ àgbákò alágbákò má jẹ́ àfi ọwọ́ fa ogun ológun wádọ̀ wa kó bá wa sọ kó bá wa fi kí là ń pè ẹ̀rọ pẹ̀sẹ̀ sínú àwọn ẹ̀rọ pẹ̀sẹ̀ kó fi sí inú àwọn olórí wa kí wọ́n kọjú sí ntí ń ṣe wa ntọ́kàn wa kájọ máa mọ́nẹ́jì ara wa lọ bá àti mọ́nẹ́jì ara wa yìí àwa rárá àwa mọ́nẹ́jì wọn a mọ́nẹ́jì ìjọba wa ìjọba náà mọ́nẹ́jì àwa náà o ti wá àjọ máa ra mọ́nẹ́jì ara wa lọ báyìí ká má tún fọwọ́ fa ogun tí ń bẹ lókèrè wa léyà yìí àdúrà làwọn máa ṣe fún wa kọ́lọ́n kọ́ wọlé anabi Muhammad kọ́sẹ́ ogun kó wa kọ́ wa gbé Ìránì kó gbé borí kó sì gbé lékè kó gbé gbogbo ìlú Islam kó gbé wọn lékè àwọn ọ̀tá wọn albarkola Muhammadu Rasulullah àwọn àfáwọn bá ṣe kútùbà ní Allahumma dammir a'dahaka a'da al-Islam wa a'da al-Muslimin o ti yé bá àwọn ọ̀tá Islam Ọlọ́run kó dojú wọn bulẹ̀ wa adilla shirka wal mushrikin bá wa pa ẹwọn kan adilla shirka wal mushrikin àwọn kútùbà kan bẹ bẹ́yàn bá túmọ̀ rẹ̀ nísìn àwọn ọ̀tọ̀ wọn sì tún jáde wọn ni àwọn ẹni kọ́ lọ́wọ́ parẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tó lásìkò ní kẹ́ ẹ máa sọ ní Yorùbá kẹ́ ẹ máa túmọ̀ rẹ̀ Yorùbá ẹ̀wìn Lárúbáwá wọn ni wà á adilla shirka wal mushrikin wà dammir a'da'aka a'da'a ad-din. kó wọn fún ẹ lọ tẹ sí gúgú. wọ́n wá tu àwọn kò ní kọ́ máa wí pé Ọlọ́run mọ́sà pa àwọn kìnìún wọn má wulẹ̀ mọ́tún tu mọ́ wọ́n sá ti sàdúà bá ní gbogbo bá ló tu ní ìsìn wọn tún jáde pé tọ́ wọ́n yóò tún ṣe pèlè àwọn o
so ẹlẹ́ẹ̀kejì yìí tó parí ẹ̀ ni pé àwa mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní Nàìjíríà wà yìí à ní problem. question yìí wọn náà bẹ́lẹ̀. inú question abẹ́ tírìtì irun ni pẹ̀lú òkú ọlọ́run ó jẹ́ àrí tírìtì à ní problem bí wọ́n bá ń jà níyà yín tí wọ́n ń jà lọ́hùn ó ti èyí wọn kan àwa níyà yín mùsùlùmí ìyà yín ò gbọ́dọ̀ wá torí ìjà Israeli àti ìjà Iran kọ́ wá torí ẹ̀ pọ́ máa bú àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ́ yà yín ó máa ṣépèlé wọn ó máa wá bá wọn jà ó máa hàtákì wọn ó fẹ́ sogun ológun di tiẹ̀ nù. àwọn kìrìsìtẹ́nì ìyà yín ò gbọ́dọ̀ torí ẹ̀ kún á láwọn fẹ́ máa bú mùsùlùmí pé ẹ̀yin náà nù rìn ẹ̀yin kan gbá o ẹ̀yin agbára gbàgẹ̀rẹ̀ ẹ̀yin mùsùlùmí tí ọ̀dà ẹ̀yin akíní kan gbogbo wàlẹ́ máa jà ṣé àjà ni mùsùlùmí Nàìjíríà ọ̀bẹ nìkan jà ó ti yé báwọn so ti Iran yẹn náà wọ́n lọ tọ́ wọn ní kejì pa wọn ni wọ́n dìídì wípé àwọn fẹ́ ja ogun pa wọn fẹ́ rí wọ́n ti jọ ń bẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ so Saudi hajj tá à ń lọ gbogbo ẹ̀ tá à ń lọ yìí inú gbogbo ntí ètò hajj fi ń ṣe tá a fi ń rí hajj ṣe dáadáa nírọ̀rùn lásìkò tá a wà yìí ẹ bá wà bá ní Israẹli lọ́pọ̀ mẹ́ ìkúnlọ́wọ́ náà lọ́pọ̀ mẹ́ àmọ́jọ́ tán bá ti fẹ́ gbé kinní yẹn dé wọn á wá fẹ́ àtàkì Islam irú ọjọ́ tó bá ti rí báni kò sí ní tó kojú kí Islam náà ó dìpẹ́ndì rẹ̀ so a máa wá ṣàdúrà kọ́lọ́hún fi amúnù sí gbogbo àgbáńlá yé gbogbo àwọn tí ó pa àwọn dá sí láyé Ọlọ́run má jẹ́ wọn rí dá sí kọ́rọ̀ gbogbo wọn lọ́kàn kó jẹ́ ọ parí sí bí ọ wà nínà ọlá Muhammadu Rasulullah kò sẹ́ni tí ó rí tí ìbànújẹ́ òní bá àwọn ọmọ kéékèèké ẹ̀rí nǹkan ibi tó ń kálukú ti ń sá ọmọ kan ẹsẹ̀ ara kò lọ́wọ́ ni ẹsẹ̀ ń sun ẹkún kọ̀ọ̀dá ni tí ó gbé wọ́n ti destroy gbogbo orí yàmọ́ kò rí bàbá ẹ̀ má ọlọ́mọ wa jáwa ní orogun Nàìjíríà èyí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí ó ní Fílàní ó ṣe Fílàní tóun náà tún ṣẹlẹ̀ ó ṣe màlúù ó ṣe màlúù ní Ẹdó kọ́hún ayé bẹ̀ kọ́ a máa ṣàdúà ìkílẹ̀ ṣé bẹ́ẹ̀ nú ẹ̀ ni tọ̀ ìbí ọba wù lè jẹ́ Ọlọ́run abẹ́ ọ pẹ̀lú ìjẹ́ kan rẹ̀ gbogbo orú eléyìí àfẹ́ ogboru eléyìí àfẹ́ ogun náà ni kí Fílàní ó pa Yorùbá kìí ṣe bẹ́nu ẹ̀ kọ́ ni ń wí ànílẹ̀ Yorùbá ń yà yín tí wọ́n ní wọ́n pa màlúù tí wọ́n ní wọ́n pa màlúù kọ́ tí wọ́n ní Fílàní wọ́n lọ sá ẹnìkan ní àdá apá báyìí àìsẹ̀ ń gbọ́ yín òun ni àwọn tó bá màlúù wọn máa sọ ìlú yẹn fún wa wọ́n ti máa gẹ́ẹ̀tì ìlú ọ̀hún àìsẹ̀ ń gbọ́ bóyá idó ni bí nǹkan kan sí ni ọ̀kan nú ẹ̀ ni gbogbo èyí òun náà ká bẹ lọ́hùn kọ́ lọ́hùn ọba wa ká gbogbo eléyìí lẹ̀ àmín èṣù tí kó sínú yàn tí yàn fi yọ àdá sáyàn bí Fílàní ẹyọ kan bá sáyàn gbogbo Fílàní ayé ni wọ́n máa bú ṣé gbogbo Fílàní ni ọ̀dà ọgbọ́ bí ṣe gbogbo Fílàní ni ọ̀dà àwa nísìnyí àwa ní tàǹjọ́ ọmọkéwù àfa Alimi ni wa àfa Alimi Fílàní ni gbogbo àwọn àfa wa Fílàní ni wọ́n tọkọ àwa táwa sì ń jẹ́ Yorùbá àmọ́ Fílàní làwọn àfa wa ní ṣé wà Alimi o ti dáadáa ní ṣé wà Alimi sì ṣe láyé àwa yìí sì ba nǹkan jẹ́ ń yà yìí. Inshallah. So àmọ́ àwọn àmì tí wọ́n yẹ pé aburú làwọn ń ṣe yóò mú ni bú ọ̀pọ̀lọpọ̀ rú àwọn tó bá jẹ́ Fílàní bẹ́ẹ̀. ó ti yé báàsì inú gbèsè ayé sì ni màálù ní Fílàní ń dà Yorùbá ló sì fẹ́ràn jíjẹ màálù jù. bẹ́ẹ̀ni. pé ta ni ń jẹ màálù jù Nàìjíríà yìí Yorùbá ní ń jẹ ẹran màálù jù. báṣokú gbogbo nǹkan Yorùbá ni Fílàní ní sìn òun ló sì ní màálù. báwo la ṣe tá a fi ní bára wa ṣe pọ̀ àmọ́ èṣù tí máa kó sínú ẹni tó wọ́n fi wí pé wọ́n yọ àdá ọlọ́nkọ́ bá wa kan lẹ̀. amiina. ọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ọlá sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àwọn kan tún ní wọ́n bú ànábì òun náà tún bẹ̀rẹ̀ sí pààyàn gbogbo orú èyí òun náà èṣù náà ní ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ni. ọlọ́nkọ́ bá wa kó èṣù kú ńlẹ̀. àmín. kó gba agbára lọ́wọ́ ṣèitán. àmín. àtàwọn ọmọ ogun ẹ̀. àmín. kó wá gbé Islam kó gbé lékè gbogbo tí ń jẹ́ ọ̀tá rẹ̀. àmín. ọlá Muhammadu Rasulullah. àmín. kó sọ àwọn mùsùlùmí dọ̀kan bí ṣe wo ò tiẹ̀ dọ̀kan bí nǹkan wa ò dọ̀kan Ọlọ́run jẹ́ ni wa ó kò lérí kẹ́límà la ilaha illallah kó sì kò lórí kí Islam ò lè ga ọlọ́mọsà ṣe é bẹ̀ fún wa ọlá Muhammadu Rasulullah ó gbọ́ àwọn olùwọ́ agbọ́dọ̀ wọn san wọ́n lẹ́sàn lórí ọlá Muhammadu Rasulullah kó bá wa dúró ti kó wa láàyè tí kó wa wà Ọlọ́run bá wa dúró ti yẹn ní gbogbo àyè tẹ́ ẹ ti ń wò wá àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa
níbi tó jìnnà àti níbi tó súnmọ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà ó bàjẹ́ o Àmín. má jẹ́ arógun má jẹ́ àrí wàhálà Àmín. má jẹ́ lẹ́nu kankan wọn náà ó bàjẹ́ Àmín. kó síjú àánú rẹ̀ wá Àmín. wala Muhammad rasulullah Sallallahu assalatu wassalamu alayka ya rasulallah Àmín. assalatu wassalamu alayka ya nabiyallah Àmín. assalatu wassalamu alayka ya akram khalqillah Àmín. alfu salati wassalam abada da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablughu alwasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala almursalin